ẹ̀yin èèyàn wọ́n ní ọkọ Sisi Alagno ti jáde ẹgbọ́n nǹkan tó sọ ex-husband di Sisi Alagno ṣe mọ̀ pé ó ti marry tẹ́lẹ̀ tó ti bímọ 3 kó tó di pé ó fẹ́ ẹnjìnìà oníkóró náà so wọ́n ní ex-husband yẹn jáde ní táìmù yẹn ó ṣe wàá help opinion ẹ̀ nǹkan tó sọ ni pé ó ní my ex-wife did everything possible to end my life. Ó ní ex-wife òun ìyẹn Sisi Alagno wípé ó ṣe gbogbo nǹkan láti gba ẹ̀mí òun tó yẹ yín màá máa tú sí Yorùbá sódà lè yé wa dáadáa. She cook a lot of ebu with my food. Wọ́n ní èèyàn tọkọ bá gbá kò ń dúró mú nọ́mbà ẹ̀sà ṣe é mọ̀ nǹkan tó ń pè ní ẹ̀bù. Èèyàn tí ọkọ bá gbá nǹkan ló máa mú nọ́mbà. So tó bá sọ pé ó ń fi ẹbu sóúnjẹ ó dẹ̀ mọ̀ ó dẹ̀ ń jẹ that means something is wrong with you. Kò ní pẹ́ kó tó kú ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta péré náà máa fẹ́ ẹbu sóúnjẹ ó ti gba bẹ̀ sọ́dá nìyẹn ìwọ ló wá ń sọ story. Ó ní after he didn't work my dear ẹbu kọ́ nìyẹn sawdust náà bú sínú oúnjẹ ashes ni ẹbu wo wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ń pè ní ẹbu wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ń pè ní ẹbu. It's not a brainer wípé right now ó sọ̀rọ̀ ń gbà yẹn o láti January ní Sisi ti fìdí wá àti Sisi ti jà o ó sọ̀rọ̀ ń gbà yẹn ó wá di ń sìn tó bá yẹ pé kíní yóò líìkì nù ìgbà wo ló fẹ́ sọ̀rọ̀. Èmi ò ní fi taratara gba ọ̀rọ̀ ẹ gbọ́ o torí I know how people play funny on this social media space. Everybody want to paint out bad. That is it. That is the mission right now. Wípé ẹ Bayi ẹ̀jẹ̀ but you people you are going to fail. Ó ní wọ́n fi ẹbu sínú oúnjẹ òun wípé òun dẹ̀ jẹ kò dẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin onílàákàyè bá mi wò wọ́n fi oògùn sínú oúnjẹ ó dẹ̀ mọ̀ ó dẹ̀ ń jẹ oúnjẹ yẹn oògùn yẹn ò dẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀ my dear kò possible. Tó bá fi ẹbu sínú oúnjẹ ìwọ kọ́ ló máa dúró mú nọ́mbà ìwọ kọ́ ló máa explain lórí social media but ẹ jẹ́ àmà kà lọ. Ó ní she now mix my food with soda. Ṣé ẹbú nìkan ò tó ó tún da sódà mọ́ ṣó fẹ́ ṣọṣẹ ni ọ̀rọ̀ yóò ti wá pọ̀ jù báyìí. Ó ló tún da sódà sínú oúnjẹ òun kò da detergent sínú abẹ́ máa gbọ́ mi o kọ́ bá jáde ó dẹ̀ rí ó dẹ̀ sí ní tó oúnjẹ òun náà continue and I was purging foaming substance and the doctor confirmed it was poison. There are 2 things táwọn èèyàn máa ń mix up ní orí social media. There is a difference between poison ni nǹkan tó fi sínú oúnjẹ tó jẹ nǹkan tó wọ bọ́dì ẹ̀ ṣó ti get it àti food poisoning. Sórí poison tó bá expire ó sì máa ṣiṣẹ́ kò sí bó ṣe mọ̀ ṣe tó bá expire in fact ìgbà ẹni iṣẹ́ ẹ̀ máa wá múná bó bá ṣe ń pẹ́ sí níṣẹ́ ẹ̀ múná dóko sí. Food poison ó lè jẹ́ pé o jẹ oúnjẹ kan tí ò bá ẹ nínú mu òun ló máa jẹ́ kéèyàn máa yàgbẹ́ kò sígbẹ́ tó lè yà ó lè jẹ́ pé o lọ mu nǹkan kan tí ò bá ẹ lára mu ó lè jẹ́ pé o jẹ oúnjẹ kan tí ò bá ẹ lára mu tó ti dọ́dọ̀ dókítà kò sọ pé poison ó lè jẹ́ food poison but ó yọ food yẹn kúrò ó gbé poison sí gbàgà pé wọ́n fẹ́ pa ẹ́. Tó bá jẹ oúnjẹ méjì mọ́ra tí òun ṣe oúnjẹ tó kàn báyìí dáadáa tó bá gbélẹ̀ wàá rí pé at the end of the day inú ẹ̀ máa ṣe kúrò ó máa dàrú kó tẹ̀ yẹ pé ìwọ gan ló so oúnjẹ kan inú ẹ̀ ṣì máa dàrú. Ṣé nílé ayé ẹ̀ látijọ́ tán ti bí ẹ̀ ṣé o yàgbẹ́ gburu rí ni ṣé wọ́n fẹ́ poison gbogbo ìgbà tó ń yàgbẹ́ gburu torí a lot of things mo máa sọ mo ní nísìnyí it's not the time for me to believe you because ìwọ àti Sisi ti divorce láti bí December or earlier than that o dẹ̀ sọ̀rọ̀ ń gbogbo ìgbà tẹ divorce o pé ó fẹ́ poison o kígbe sáyé o ìgbà tí doctor dẹ̀ tún sọ fún ẹ pé wọ́n poison ni o kígbe sáyé pé ìyàwó ẹ fẹ́ poison ẹ o nísìnyí tó wá ń trend ló wá rò pé this is the opportunity for you to come and basha kó wá parọ́ ìwọ nìkan náà da ẹbu sínú oúnjẹ ìwọ nìkan náà da detergent àti soda ìwọ nìkan náà ni o tún yàgbẹ́ gbòòrò o dẹ̀ mọ̀ o dẹ̀ ń jẹ́ bọ̀ o kú my dear kò lè tó yẹn àti pààyàn ló simple jù ikú ló simple jù pápá àpáni o tí ẹni wo o ní mọ́gbà tó máa sọdá kò lè tó yẹn tó bá determine láti pa ẹ́ ìwọ kọ́ ló máa sọ̀rọ̀ báyìí òun ló simple àti pọkùnrin ló simple jù
ẹ̀kan péré ló máa gbé jẹ ó ti tán bye bye nìyẹn. Kò ní máa ṣe ní ọmọ tó ń ṣe àgbo ìdákọ́lẹ̀ àgbo kínní ló máa wá gbàgbé májèlé rẹ́sípì májèlé fún ẹ, kò possible. Kí lorúkọ yín gan, mi tí ẹ mọ orúkọ tiẹ̀ náà bọ̀ ẹja ṣì máa kà lọ. Ó ní doctor confirmed me it was poison, it was food poisoning ló ní tó bá ti ń yàgbẹ́ burú oúnjẹ kan tó jẹ tí ò bẹ́ lára mu. Ó ní her mother ibi tí ìyá ẹ̀ máa ti torí bomi gbóná nìyẹn. Ó ní her mother, ṣé ìyá Sisi Alagbo ló fẹ́ ni àbí Sisi Alagbo? Torí I don't understand. Ó ní her mother is wayward just like her. Sherry, ẹ ti máa mọ ọmọ tó bí nílé gidi, ẹ ti máa mọ ọmọ tó jáde inú ní ọ̀dọ̀ ìyá gidi. Ìyá àti ẹ̀gbọ́n orí ẹ̀ ti burú ní ayé bẹ́ẹ̀ ni. Torí you are talking about Sisi Alagbo, what has her mother got to do with it? Ọmọ ló fẹ́ ṣó fẹ́ yá ni ọmọ ló fẹ́ àbí ìyá tó fẹ́ poison. Ó ní her mother is wayward. Ṣé gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ? What has Sisi Alagbo's mother? Sisi Alagbo will pay for the consequences of her action with you or whatever tẹ́bá jọ bára yín ṣe. Wọ́n kí ló kan ìyá ẹ̀ ń bẹ? That you feel like you have to disrespect somebody's mother because you want to, I don't know, you are as useless as anything. Tó bá jẹ́ pé èèyàn tí Sisi Alagbo fẹ́ láàárọ̀ ọjọ́ ayé ni ó ti ṣì fẹ́ bẹ́ẹ̀ ni. Torí ìyá Sisi Alagbo kọ́ ló ṣẹ̀ kò dẹ̀ ṣe ránù dọ́dọ̀ dájí ẹ rí. Ẹ̀yin ọmọ burúkú tó ń kú ń jọ sún náà kò ṣe ìjẹ́ ò ṣe ránù dọ́dọ̀ bàbá ẹ̀. Orí lọ́mọ tó dáa ló fi lọ fẹ́. Ìgbéyàwó ní ọmọ mẹ́ta lẹ́jọ́ ní. So gbogbo ìgbà yẹn ìyá ẹ̀dá tó ń bímọ fún ẹ pọ̀ ìyá ẹ̀dá. So why will you call her mother a wayward person? Ṣó gbogbo wà fún ẹni. You are just speaking words out of context. Orí ẹ̀ ti gbálẹ̀. Orí ẹ̀ ti gbálẹ̀. Only her mother is wayward just like her. And I am not in good relationship with her. Only ò sí inú good relationship pẹ̀lú ìyá ẹ̀. Jọ kí ni tìyá Sisi Alagbo? Kí ni tìyá Sisi Alagbo? Gbogbo yín lọ most of the time náà kì í sí ní good relationship pẹ̀lú ara wọn. But that is not your problem. Mo mọ̀ pé payment is that you. Nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn. You are paying that she has gotten a man. Ó dẹ̀ dàbẹ́ ní pé bọ̀bọ́ yìí tí mo kó ló mú bò dojú tiẹ̀ lọ. Ó lè jẹ́ 1 minute ní ẹ̀bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni, ó lè jẹ́ pé 1 minute. Ìgbà tó fi ẹ́ lẹ̀ gan, ìgbà tó wà pẹ̀lú ẹ̀ gan, ògo ẹ̀ ò búyọ. Ẹ̀yin ọkùnrin tóbìnrin máa wà pẹ̀lú yín nìyẹn tó gbọ́ ò ní búyọ. Ìgbà tó fi ẹ́ lẹ̀ lògo ẹ̀ búyọ. Ògo tírísọ̀mù gan ó sì máa búyọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ fi lẹ̀. Kí ni tìyá Sisi Alagbo? Kí ni ti ìyá ẹ̀ tọmọ burúkú yìí? Ọmọ òfò tó jẹ́ pé ìyá òfò ló bí. Kí ni tìyá Alagbo ń bẹ? Kí ni tìyá Sisi Alagbo ń bẹ? Kí ló dé tó ń sọ̀rọ̀ sí ẹ tó ń pè ní wayward? Oníranù nìyẹn náà. Òun pé ìyá Sisi Alagbo lórí ra ṣé ìyá ẹ̀ ló fẹ́ ni? Ẹ torí pé ẹ ṣáàfẹ́ sọ̀rọ̀. Inú ló bí ẹ náà. Because you never thought that she's going to leave you and she's going to get a man and she's going to get married and people are still going to like her. Then, irú èmi I'm going to like her. Kò sí nǹkan tẹ́lẹ̀ tó kí tẹ́ mo lè bá jà lórí another thing. But lórí kíní, I stand with her. Kò sí big deal mẹ́. Torí pé gbogbo èèyàn ló ń rún, gbogbo èèyàn ló ń dóko, gbogbo èèyàn ló ń ṣe kíní. Wọ́n leak ẹ ni. Kì í ṣàwọn ló leak ẹ, kì í dẹ̀ ń ṣọkọ ló leak ẹ. It was a mistake. So idiot tí ọmọkùnrin tó ń sọ pé ìyá Sisi Alagbo is wayward ṣó ṣaṣẹ́wó dọ́dọ̀ dá díẹ̀ ni. Ẹ ti máa mọ àwọn ọmọ, ẹ ti máa mọ irú ìyá tó bí ọmọ pẹ̀lú nǹkan tó bá ń jáde lẹ́nu ọmọ. Ẹ jẹ́ a máa kà lọ. Ó ní Sisi Alagbo help someone in my home of which I got to know. Why still married to her? They place mango. Ìwọ yìí nìkan náà dá sódà sóúnjẹ. Ìwọ náà náà tún gbé mango sí ìyẹ̀wò ẹ̀ lára. Ṣé ta ló ṣẹ̀nà? Bọ̀dá yìí ta ló ṣẹ̀nà? Na only ìwọ ló dẹ̀ rí gbogbo ẹ̀ náà. Ṣé Sisi Alagbo tán lé mango sí lára náà ṣe tírísọ̀mù? Ṣé òun náà ṣe tírísọ̀mù? Ìwọ ló dẹ̀ rí gbogbo ẹ̀, gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ó dẹ̀ rí, ó dẹ̀ gbòbìnrin wá sínú matrimonial bed ẹ̀. Ó dẹ̀ rí ń bẹ̀ tó dẹ̀ bá sùn ní matrimonial bed ẹ̀. Ó dẹ̀ tún rí ìgbà tó tún lé mango sí lára. Báwo làwọn ọkùnrin ṣe máa ń pààrọ̀ wáyé?
ó fẹ́ bọjà jẹ́ fún ọmọbìnrin yẹn ni, ẹ má dá wọn lóhùn. Payment ó ń dùn ni, tó bá jẹ́ pé kò dùn kí ló dé tí ò sọ̀rọ̀ ń gbogbo ìgbà tó ṣèbí òun àti ẹ ti divorce báyìí, ó ti ṣe díẹ̀ náà, kí ló dé tí ò sọ̀rọ̀ ń gbogbo ìgbà yìí. Tó bá yẹ pé ń sìn tó ń drag ọmọ yẹn ló ṣẹ̀wá wò pé ẹ kó ń parọ́ àti lọ gáǹgì gbogbo irọ́ tó fẹ́ pamọ́, ó dẹ̀ move on. Tó bá jẹ́ pé ayé ẹ̀ ta sánsán ni kò tiẹ̀ yẹ kó wá máa rojọ́ náà, á jẹ́ pé gbàtọ́ ọmọbìnrin yẹn ti lọ láyé ẹ̀gbọ́n ti rún. Ó dàbẹ̀ ni pé ọmọbìnrin yẹn ti wọ́ ògo ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀, ó ti fògo ẹ̀ ta àgbo. That is it. Kí ló dé tí wo ò ṣe lọ? Wọ́n lé mágùn sí lára ṣùgbọ́n kankan ló fẹ́, ó dẹ̀ fi ilẹ̀. Ìwọ oníkan Sisi Alagno náà ló ń fi ẹbu òṣìṣẹ́, sódà òṣìṣẹ́. Báwo náà ṣe máa da sódà sínú oúnjẹ tó ò ní taste ẹ̀? Bọ̀dá iṣẹ́ máàdì ni. Tó ò ní taste sódà, ṣóúnjẹ yẹn bá ṣe jẹ gan-an. Ó lóun ò kú. Nísìnyí ó tún sọ pé ó gbọ́kùnrin wá sínú matrimonial home àwọn. Ó yẹ bá wa mú evidence jáde torí at this point you are an ex dẹ̀ máa ń wà bitter. Kò sí nǹkan tí ex ò lè sọ láti fi báyé partner wọn jẹ́. So I'm not going to believe or take your word for anything because ọ̀rọ̀ yín kò make any sense. Ẹ ṣáà ti fi ilẹ̀ ẹ̀dẹ̀ ti lọ. Kí ló dé tẹ́ wọ́n wá pity party ẹ̀ẹ́dẹ̀ lọ́mọbìnrin míì tí ò ní fi sódà sí yín lóúnjẹ. Ló bá tán ṣẹ́yìn gan ti má rí èèyàn tẹ́ sọ pé wọ́n ń dóbò ẹ̀ kiri pé ó béèyàn sùn lórí wọn máa ti fẹ́. Wọ́n ní obìnrin tá a fi lílù lè jáde kúrò níbì kan, ìlú àtijọ́ náà máa fi gbà ń bò mí. Ẹ̀yin kọ́ ṣe ti níyàwó, ọ̀dọ́ onísódà ṣe ti níyàwó, ẹlẹ́bù sọnù. Ẹ fọmọbìnrin yìí lẹ̀, move on move on. Papa Sufe àbí kí lẹ máa ń gbé Papa Supe àbí kí ni òun nìyẹn báyìí, ó ti gba brand ambassador. Gbogbo ìgbà tó dé wà lọ́dọ̀ ẹ̀ ta ló mọ̀? Kò sí. Ó dáa bó ṣe fi ẹ́ lẹ́yìn torí òwú ọmọ yẹn ò ní búyọ. Ó wá ní wọ́n lé nǹkan fún un. Sórí ire tẹ́lẹ̀ ni nígbà náà bá lé nǹkan fún ẹ wo orí ẹ̀ bó ṣe gùn bí orí ìkíní, bí orí ìjàpá. Bọ́dá òjò ìjàpá náà. Ó ní when she was married to me they placed magun. Ta ló lé magun sí lára? Wọ́n lé magun sára ìyàwó ẹ̀ when she was married to you. Ó dẹ̀ takìtì lẹ́ẹ̀mẹ́ta. Ẹ bá mi bèèrè lọ́wọ́ bọ́dá yìí. Wọ́n lé magun sí lára nígbà tó wà níbẹ̀. Ó dẹ̀ dògbò, ó dẹ̀ takìtì. Bọ́dá ẹ̀rọ a máa parọ́. Ìwọ ló yẹ kó kọ́kọ́ takìtì náà. Wàá ti kú kán tó máa ṣe, ó yẹ kó máa ṣe investigation lọ́wọ́lọ́wọ́ sí. Na only you dey put ẹbu, e no work. Wọ́n tún lé magun sóbìnrin lára káyé ẹ̀ lè bàjẹ́ kò tún ṣiṣẹ́. So wetin go work for you? Wọ́n lé magun, ó fògùn oúnjẹ sínú oúnjẹ. At the end of the day, you are still confused about her life. Ó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ. Ṣé dandan ni? Ó ní it was God that saved me. Wàá ṣe ọ̀kan gbókìtì náà. Ọlọ́run kì í save bí magun. Ẹ má máa fún wa ní àsì. Jẹ́ ẹ̀rí ẹ̀mí tó ti sọmọ sọ́ọ̀tì yẹn máa fi believe. Tó gbókìtì alákọ̀ọ́kọ́ tó gbẹ́lẹ̀kejì abó ló ń ró mi mu ni. Irú magun wo náà fi sí ẹ lára? Ṣé òun ró mi mu ni? Àbó ń gbókìtì? Jẹ́ ṣó wà ní fídíò ibi tó ti kọ́kọ́ tàkìtì alákọ̀ọ́kọ́ 3 péré ni. Ojú window gan ló yẹ kó gbé ẹgbà. So báwo ló ṣe máa lé magun sí yàn lára? Tó dẹ̀ tí kù, ìwọ ló wá ń dúró tó wá ń ro Johnson. Kò possible. I don't believe your story. You are just a bitter ex. Tó bá yẹ pé o ti kú ń sìn, lọ́ wá sọ pé Sisi lé magun sí lára. It's still believable. But ìwọ kan náà ló ń jẹbu, ló ń jẹ sódà tó tún lu magun tí ò dẹ̀ sí nǹkan kan tó ṣe ẹ́. Bọ̀dà. Ẹ̀rọ a máa múlẹ̀, ẹ̀rọ a máa ikú kan aṣáà ti pa ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ a máa múlẹ̀. Tó bá yẹ kó máa fi orí ẹ̀ gún ọṣẹ gan ni, àtẹ̀ ti fi gún ọṣẹ tó bá mọ̀ pé ò ní kú lẹ́rọ̀. Ẹ̀rọ a máa parọ́ náà. Irú pity party sọnù òní kí ni ká wá ṣe ń sìn mọ́? Kí ni ká wá ṣe sọ̀rọ̀ bọ̀dá tó lu magun torí Ọlọ́run ló yọ? Fún wa ní fídíò ibi tó ti gbókìtì kí tó lè believe ẹ̀. Ó ní I am ready to say all this even if Inspector General of Police invites me. Are you ready to prove it? Ṣé o mọ̀ pé allegedly kò kì í save èèyàn? Do you have evidence of everything you are saying? Bọ̀dá Ọlọ́run jàpá àti ẹ̀mọ́ orúkọ ẹ̀ náà a ṣe máa wó orúkọ ẹ̀ kiri ni. Do you have evidence pé
Sisi wọ́n lé mágùn èèyàn tó lé mágùn sí Sisi Alagno lára torí mo mọ̀ pé o jealousy ló jẹ́ kó o tètè sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú yẹn ìgbà tán lé mágùn sí ìgbà tó o dẹ̀dọ̀ tó o gbókìtì. These are things you have to prove in court kó má di pé o máa fi ẹ̀wọ̀n o máa fi ṣèfàjẹ́. These are things you have to prove in court. Èèyàn tó lé mágùn sí lára torí o sọ pé wọ́n lé mágùn sí bó o ṣe lu mágùn bó dẹ̀ ṣe gbókìtì. Àwọn oúnjẹ tó o sọ pé ó fún ẹ ń gbà yẹn tí dókítà ẹ sọ pé ó wà poison tó jẹ́ pé food poison ló ní tó sọ pé wọ́n poison wọ́n fẹ́ bu sínú oúnjẹ tó dẹ̀ rí ẹbú ní oúnjẹ tó dẹ̀ jẹ tó wá sọ pé àpò òkú ṣe mọ̀ pé wà á prove in court. Only you say it in front of Inspector General of Police. Inspector General of Police is the least of your worry. Iwájú adájọ́ ni adájọ́ ló máa lọ tó ti máa sọ rubbish náà sọ. Who is Inspector General of Police? Iwájú adájọ́ ló máa lọ tó ti máa sọ gbogbo nǹkan tó fẹ́ sọ yìí. Leave Inspector General of Police, leave him alone. Kò sí nǹkan tó kàn. Kí ló dé náà? Kí ló dé tó jẹ́ pé àwọn narcissist tóbìnrin bá ti lọ wọ́n máa sunkún ni. Bẹ́ẹ̀ ni tóbìnrin téèyàn bá sọ pé òun ò ṣe mọ́ ẹrù wọ́kùnrin nìkan ni narcissist obìnrin wà irú wọn ni mẹ́wàá láká torí pé Sisi Alagno ti lọ lòun náà fi ń ké kiri. Tó bá dúró síbẹ̀ wọ́n á ní kìkì egun ni tó bá kúrò ńbẹ̀ ẹran jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ wà lára àwọn gangan ni ò ní fẹ́ kó move on. Táyé wọ́n bá ta sọ́sán nígbà tó ti lọ ṣé wọ́n máa rí tí ẹ̀rọ no. Irú bọ̀bọ̀ tó wọ́n ń sunkún sí báyìí kí ni ká wá ṣe sínsìn òun ni mò ń sọ pé jẹ́ fún wa ní evidence pé gbókìtì ìyẹn ni màá fi believe pé lóòótọ́ ni Sisi Alagno wọn lè mágùn sí lára ni ò takìtì wọn ò gbé ẹgbẹ́ ojú wíńdò ò mọ́mi yó ó wá jókòó wá sọ pé wọ́n lè mágùn orí ẹ̀ burú àwọn wo ni baby this is social media kì í sugar coat nonsense orí ẹ̀ burú. Do you think we don't know why you are outside? ṣe bí torí pé ẹ ti jà ní ṣe pé torí ọ̀rẹ́ ti jà. How many years ni Sisi Alagno fi gbé pẹ̀lú ẹ tó ń bímọ mẹ́ta fún ẹ tó ń bímọ pọ̀pọ̀pọ̀ ń gbogbo báyìí ó dẹ̀ kú wọ́n dẹ̀ fẹ́ bú sí ó dẹ̀ kú orí ẹ̀ ò pé wo ìwọ̀fà lẹ́nu nǹkan tó bá wọ lẹ́nu ló lè fẹ́ ẹ sọ. What am I expecting from an ex bí ìsọkúsọ ìtàn sọ iná lọ ṣebí báyìí la wà náà tí Churchill ti sọ pé òun àti Rosemary wọn ò máa rí pé introduction náà ṣe after 8 years tó fún ẹ ní gbogbo properties of a wife ó ń dáná fún ẹ ó bímọ méjì fún ẹ ó ní you are not married kí ló kù kí ló ń pè marriage was she not living with you? Tẹ́ ẹ̀ bá tiẹ̀ marry gan is that not even common law? Under the law is recognized as a common law marriage. Àwọn olóṣì ọlọ́run ló mọ ìyájá ti jà tí tó bí àwọn ọkùnrin ọlọ́run máa yẹ ká pàdé irú ọkùnrin bíi eléyìí àwọn ọmọ wa gan ò ní pàdé irú ọkùnrin bíi eléyìí ẹ wo bó ṣe ń parọ́ náà obìnrin tó gbé pẹ̀lú ẹ̀ for years and years and years ó kú gbogbo ìgbà tó gbé pẹ̀lú ẹ̀ ìgbà tó wá lọ wá sọ fún wa pé olùmágùn olùgbogbo ẹ̀ ó jẹ́ lọ wá àwọn tó ń dó ó jẹ́ lọ wò wọ́n bí àwọn yàrá wọn ló ti kó mágùn àbí bí bàbá ẹ̀ ṣe gun mágùn lórí ìyá ẹ̀ nìyẹn tó gbókìtì sọ ẹ̀yin ọmọ játijàti kò sí nǹkan tó lè sọ lọ́dọ̀ ọlọ́run bí ọrùn ejò tá a máa gbàgbọ́ it's coming from a place of pain ni payment ló ń ṣe you are pained and you feel like everybody is dragging a cold salt here kó sí lọ tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ Sisi Alagno ṣé òun kò ní rí sọ ni you think you are the only one tó ń ṣe kínní it takes two to tango kó sí lọ ó ti fi ẹlẹ̀ ìwọ náà move on ṣé Sisi Alagno ti marry èèyàn tó ń fi sódà sóúnjẹ fún ẹ ó ṣáà ti marry ntì ìwọ wá ń kọ́ ta lẹ̀ ń fẹ́ǹsì ìborí burúkú náà lọ sọ pé òṣì ń bá kiri ọmọlọ́mọ ńlẹ̀ jàre ọmọlọ́mọ ńlẹ̀ these people they are just very very funny owó ní wèrè gan-an èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ that is my stand on this kò sí nǹkan tẹ́ anybody lè sọ lórí kínní torí pé wọ́n ti ní ọmọbìnrin sínú ni nǹkan tèmi dúró lé lórí nìyẹn kì í ṣe pé you are advising kì í ṣe pé anything torí pé ẹ ti ní sínú ẹ ti jà tẹ́lẹ̀ torí ẹ lẹ ṣe take ẹ tẹ́ ẹ bá jà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Sisi Alagno sọ̀rọ̀ gbogbo èèyàn gan sọ pé kínní kò le tó lè òun àtọkọ ẹ lójọ wà ń bẹ́ sùn what is the big deal kì í ṣe nǹkan tó le ká sọ pé nǹkan tó tiẹ̀ burú jù ẹ pọ̀ wọn bọ̀dá kínní
tó sọ pé kí Dangote wá ṣe refinery lábẹ́ bóyá ó máa ní ọ́ìlì díẹ̀ ẹ̀pọ̀n ẹ wo ẹ̀jẹ̀ àmà lọ ẹ má gbàgbé kẹ́ fún wa star o ẹ ní jẹ́ gbèsè oṣù ti parí o ẹ fún wa star o ẹ fún wa star o ebi ò ní pa yín o ẹ hàn kó wà lórí Instagram olóṣì ni wọ́n ní kí Dangote wá ṣe refinery lábẹ́ ẹ̀pọ̀n bọ̀dá yẹn bóyá wọ́n á fún ní ọ́ìlì díẹ̀ wọ́n ló ti gbẹ jù láì ṣe desert oh no the comment section is brutal but it is well ẹ wò moral of the story ni pé tó bá fẹ́ ya fídíò tẹ́lẹ̀ fídíò ẹ̀pọ̀n yín ẹ máa fi ọ́ìlì pa ẹ máa moisturize ẹ dòróró sí ẹ jẹ́ àwọn àlọ́.